Olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sẹ́nitọ̀ Sharafadeen Alli tó tún jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè apá gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́, the senator representing Oyo South at the upper chamber of the National Assembly in Abuja, Senator Sharafadeen Alli ó ti sọ̀rọ̀, ó ti tú àṣírí nípa ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún tó ń bọ̀, tó sì jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bóògùn ṣe ń jẹ́ tọlọ́run ó ní ẹgbẹ́ òṣèlú àwọn ìyẹn ẹgbẹ́ òṣèlú APC èyí yóò jáwé olúborí tí yóò gba ìjọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti gómìnà Ṣèyí Mákindé ní ọdún 2027. Ǹjẹ́ níbo ni sẹ́nitọ̀ Sharafadeen Alli níbo ló ti sọ̀rọ̀ yìí? Ilé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ yìí ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí lásìkò táwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n mú lọ ṣe bàbá kẹ́pẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kó mọ̀ pé òun ni olùdíje fún ipò gómìnà àwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti wípé kó fòǹtẹ̀ lù sẹ́nitọ̀ Sharafadeen Alli. Ẹ sì rántí wípé sẹ́nitọ̀ Sharafadeen Alli òun ló jà sí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn olóṣèlú bíi mínísítà ọ̀rọ̀ ọ̀nà lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọ fipò sílẹ̀ lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, ìyún olóyè Adébáyọ̀ Adélábù ẹni tí ó gbayé mọ̀ sí Pẹ̀ǹkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì àti àwọn bíi sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ọ̀yọ́ North nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Abdulfatai Buhari àti àwọn míì. Ìní sẹ́nitọ̀ Sharafadeen Alli ló fẹ̀yìn wọn janlẹ̀ tó ì jẹ́ pé òun ló jáwé olúborí láti gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ṣáò lẹ́yìn tí wọ́n fi òǹtẹ̀ lù tí wọ́n sì mú lọ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mọ̀ pé òun ló gba tíkẹ́ẹ̀tì. Ìní sẹ́nitọ̀ Sharafadeen Alli tó fi ìgbà kan rí jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, ìní ó mà ti sọ̀rọ̀ lórí bí ètò ìdìbò ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe rí àtẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ ẹ̀ tó bá àwọn oníròyìn sọ, ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà jẹ́ kó di mọ̀ pé òun àti ẹgbẹ́ òṣèlú APC làwọn yóò jáwé olúborí táwọn yóò gba ìjọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP tí ẹgbẹ́ òṣèlú APC tó ti sọ agbára nù látọdún 2019 tí yóò sì gba ìjọba padà. Pẹ̀lú ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Sharafadeen Alli sọ yìí, òun àti àwọn bíi Bímbọ́ Adékànbí ti ẹgbẹ́ òṣèlú APM, àwọn bíi Alhaji Oríyọmí Hamzat àti Kúnlé Búsàrí Gúdúgúdú ti ẹgbẹ́ òṣèlú Accord Party ìní wọn yóò jọ figagbága tó sì jẹ́ pé ètò ìdìbò ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn òye òṣèlú sọ pé yóò gbóná kọjá àti àwọn ètò tí wáyé sẹ́yìn.